ní tèmi ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí ọmọ Adé TV. Ẹlẹ́hà tó ń bá eégún jó òun la gbé wá yìí o. Wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀. Ṣé ìjà kọ́ ni àwọn ẹlẹ́bọ ń wá báyìí lọ́dọ̀ àwọn onímùsùlùmí? Ẹlẹ́hà yìí a mọ̀ bóyá mùsùlùmí ni àbí ẹlẹ́bọ ni. Akọ̀ṣáàrí wọn ẹ̀hún lẹ́ ń rí lójú fọ́nrán yìí wípé ó ń bá eégún jó. Wọ́n wá ń sọ wípé ọmọ padà bọ̀ wálé ni pé ó ń bá bàbá ẹ̀ jó. Ẹlẹ́hà yìí ló ṣe ń bá eégún yẹn jó. Bàbá ẹ̀ ló ń bá jó wípé eégún régún ni. Wọ́n ní eégún jọ làwọn méjèèjì, so kò sí jẹyàn bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi, ṣé ìjà kọ́ leléyìí? Èmi ò mọ ibi tí ẹ̀yin dúró sí. Ṣé ẹ rí èmi kémi ti gbé wá kẹ́yìn ti dájọ́ ni? Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tẹ́yin rò nípa fọ́nrán yìí ní abala ìrísí yẹn comment section. Ẹ̀yin tèmi, ẹ wo bẹ́lẹ̀ àṣẹ ń kó mọ́lẹ̀ tó ń jùdì lójú gbogbo ayé. Ǹjẹ́ eléyìí tọ́ súnà bí? Kò yé mi. Àwọn èèyàn ṣáà ń rẹ́rìn-ín wípé nǹkan tẹ́mi rí sí ni wípé ó dàbí pé ẹlẹ́bọ ni Ẹlẹ́hà yìí. Ó wá jọ ń ṣe kínní ló fi ń bá eégún jó torí wípé ọmọ ilé ni, wípé ọdẹ wàá fẹ́ fi máa wá já àwọn mùsùlùmí. Ṣó ti yé yín? Nǹkan tẹ́mi rí ń bẹ́ẹ̀ nìyẹn. Nǹkan tẹ́yin bá rí ẹ jẹ́ ká mọ̀. Ṣé Ẹlẹ́hà yìí ṣe ẹlẹ́bọ ni àbí ọmọ eégún ni àbí báwo? Kò tiẹ̀ yé mi. Èmi ṣáà ní pé kémi mú wá fún yín kí ẹ lè rí i wò. Tún sì máa rí fọ́nrán mi níbi tí Ẹlẹ́hà yìí tó ti ń fi ojú bọ òun àbí ó ń fi nǹkan sójú bọ ṣá. Ẹ máa rí i ní ẹ̀yìn eléyìí. Ẹ máa bá mi ká lọ ẹ̀yin tèmi. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín rèé níbí báyìí, ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì torí wípé èmi máa mú wá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Kò ń ṣe nípa ti ìsìláàmù nìkan. Mo máa mú wá pé àwọn nǹkan tó ń ṣe fún ìsìláàmù, bí kò ń ṣe gbogbo nǹkan tẹ́mi bá rí pé ó yẹ kẹ́ ẹ rí tí ó jẹ́ pé ẹ̀ tí ì rí òun lèmi máa ń gbé wá. Ẹ̀yin tọ́pẹ́yẹmí, èmi àmà níbi tẹ̀sí ń rọra data kò ní tán bẹ́ẹ̀. Ọwọ́ yóò ní kàn sàlẹ̀ àpò. Ẹ ò ní rí nǹkan gbé sọnù bí kò ń ṣe bí ọmọ eré lójú owó ìrè báyìí lójú màmá rẹ̀ máa ṣe eré. Èmi náà máa ṣe eré, gbogbo abáyìí làjọ máa ṣe eré lápapọ̀. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ti rí bẹ́lẹ̀ bó ṣe ń ṣe tó ń sọ wípé ojú ẹbọ lòun wáyé, ojúbọ ẹbọ lòun wáyé. Ẹ̀yin tèmi, ó gbẹnu tán. Ó dàbọ̀.